fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Tẹ́kì! Ṣáàkì! Ọ̀dọ́ Saamu, kí ló dé náà? Ètí ìṣe ìjẹ́sẹ́ fẹ́ lọ ṣáàkì látẹ̀kùn. Kí ló ní tó ṣe báyìí? Ọmọ 16 years ó dẹ̀ lọ wájú lẹ̀ lọ́dọ̀ grandma. Àwọn 20-30 years àwọn ọmọkùnrin tó wà ládùúgbò díẹ̀ fọ́ọ̀kì ṣe kí ní ẹ̀ fọ́mọ yẹn. Kò possible. Bọ̀dá Saamu ẹjọ́ ẹ má bọ ọjà jẹ́ fún mi ẹjọ́. Ọjà wo ló? Ẹ má bọ ọjà kọ̀ọ̀kan jẹ́ fún mi mo ṣe wà. Ọjà wo ló ń tà? Táyà ni mò ń tà. Táyà ló ń tà? Ti tírélà àbí ti ká? Ẹni táyà ni mo ṣáà ń tà. Táyà ni wọ́n ń tà. Táyà ni wọ́n ń tà. Orí ẹ̀ tó ti bàjẹ́ yẹn wà nínú ọ̀wọ̀. Táyà yẹn wà á tà dáadáa lẹ́nu wà á tà máa rí. Ooo! Ní o gbọ́dọ̀ tí bá. Ẹ mọ̀ mi. Saamu lórúkọ mi mo dé star gan ní gbogbo community. Ẹjọ sẹ́ẹ̀rí ọmọbìnrin mo fẹ́ kẹ́ ẹjọ kẹ́ẹ̀kan ràn mí lọ́wọ́ ní ẹjọ bẹ́ẹ̀ ṣe dúró ìlú mi dùn mo mọ̀ kémi lẹ́fẹ́ kán lélẹ̀ ṣe dúró ẹjọ torí Ọlọ́run ẹ ti máa gbórúkọ mi ẹ̀ẹ̀kan ní fíyè sí ni Saamu lórúkọ mi mo dé popular gan ọmọbìnrin mo fẹ́ gbé débì kan èmi àti ẹ̀jẹ̀ kájọ wọnú mọ́tò yẹn jọ ẹ̀ nìṣòro burúkú ìrànlọ́wọ́ tẹ̀ fẹ́ ṣe fún mi lénìí ẹ má mú ọmọ ìjú báyìí lọ. Ẹ wo ẹgbẹ́ inú yín sọ̀rùn fine girl ìgbà tí mò ń kọjá lọ lẹ́ẹ̀kan mo rí ẹ tí o wà ní oòrùn tó ń bá arákùnrin yìí rojọ́ the same thing mo tún padà bọ̀ oòrùn yìí gbóná náà ó ṣe wá bí òun bá rojọ́ tó má tiẹ̀ máa báyàn rojọ́ ṣé ẹni tó jẹ́ pé kò láyé yìí ló máa bá tojọ́ wà wá àwọn tó láyé wà máa bá wọn sọ̀rọ̀ ṣó ti gbọ́ àwọn níbo ló ń lọ ṣé mo lè fẹ́ ride really okay let's go. Ṣé èmi ni mi ò láyé? Oh láyé mi. Èmi ni mi ò láyé mi? Yeah. Ẹgbà mi. Olórí burúkú tó ti bímọ 16. Ǹgbọ́ ẹ̀yà yìí sàn. Ṣé mi ni mi láyé? Láyé mi. Ọmọ ọdún mélòó ni tó ti wá ń ṣe báyìí? Torí ṣe báyìí. Ṣọwọ́ náà ló bá yí ẹ̀jẹ̀ báyìí. Ara ń tà sọ̀rọ̀ o. Wọ́n máa ń fògùn lọ̀ mí lọ́tún lósì ni ó rìn kíkan dẹ̀ ṣe báyìí kí mọ́tò dẹ̀ wọ kó dẹ̀ wọ express kókò ṣe fúà kí mọ́tò yẹn dẹ̀ blow. Ó dà kó sí wàhálà. Yo, bro Sam! Bro Sam! I'm not in good mood. Bro Sam, I've been looking for you. I'm not in good mood. I've been looking for you all the time. I had a dream about you, and this dream is fucking tough. As in, I see you in money. I see you enjoying life. I see cars, I see choppers, I see plane. Bro Sam, mo lálàá. Tí bá dẹ̀ ti lálàá bẹ́ẹ̀ ó máa ń dàbí ti Joseph ni. Àlá yẹn thick gan. Mo lálàá pé ẹ dèèyàn ńlá. Ẹ lówó gan. Ẹni bá bojú ọ̀nà òní kókó wà lọ. Kókó yìí lọ. Ẹni bá bojú ọ̀nà tó bá jẹ́nu igbó. Òòṣà ní ká tẹ̀lé. Bó jẹ́ jẹ́nu kòtò. Ẹni bá bojú ọ̀nà òní kókó wà lọ. Ẹ̀sọ́ tí ẹ̀rọ máa sọ ọmọ ti jáde o. Ẹnìkan ti wà ń ta tó ti ń béèrè yín látàárọ̀ sà. Ṣẹ́ni tí mo mọ̀ ni. Èmi ò mọ̀ wọ́n sọ mi mọ̀ bí ẹ mọ̀ wọ́n. Wọ́n ṣàkàn lámì kan lórí ṣá. Ok, kò sí wàhálà, máa mọ̀ bí mo ṣe máa rí yẹn. Ẹjọ́ sọ àkìtì lọ sá, a ní surprise kékeré kan fún yín, àtàfẹ́ ṣe fún yín. Ẹ wo, ẹbí mi rò pé máa ráyè surprise wo lẹ fẹ́ fún mi. Fún àwọn ọkọ̀ dáadáa tẹ́ máa ṣe fún wa ní sá. Odò yìí ń wọ̀, odò tẹ́jẹ́ ìrọ̀ ìkẹ́dẹ̀rẹ̀, èmi fẹ́ tètè débi tí mò ń lọ kó tó di gbódò yẹn pọ̀ ju bó ṣe ń rọ̀ yìí lọ màá lè tètè padà bó ṣe lè wù kó rí ẹ̀wẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́. ọkọ wa olówó orí wa ẹni Ọlọ́run dá pé tí ò lábùkù kankan lára ẹni obìnrin kò lọ́nà tó bú sẹ́kún. Ẹjọ́ kí ló pa lẹ́kùn? ó ní bẹ́ẹ̀ ò bá jọkọ ẹni á sì jálè ẹni. mo rò kò rí ẹ ò pé ìgbà tí wọ́n pàdé mi lọ́nà ṣọ́ọ̀bù sẹ́kún. Bébí mo bú sẹ́kún náà ẹkún tí mo dẹ̀ sún gbà yẹn
Online ni mo ń jẹ lẹ́yìn. Orí position tí mo wà ní. Oh, nítorí kó lè wà ní position ló ṣe bú sẹ́kún àbí. Àbí bẹ́ẹ̀ kọ́, wà á rí bàbá láàárọ̀ wò. Mo máa gbé kó ní position tó wà yìí. Kò sùn tó fẹ́ fi kún, máa gbé kó position tó wà yìí. Baby, don't do like that. Ìwọ sunkún fẹ́mi ní àbí. Ẹ̀sìn kún fẹ́mi kó lè wà bí ni ìyá àwẹ̀rò ló ń bọ̀ position yìí. Kò sùn tó fẹ́ fi kún. Máa lo ìyá àwẹ̀rò síbí yìí ni. Ẹ wo, nígbà tó kì mí lẹ́ẹ̀kan sí, ṣáà ẹ lè padà kì mí kẹ́kọ̀ọ́ kọ́wọ́ bẹ̀rẹ̀. Ọkọ wa, olówó orí wa. Ẹni sùúrù. Bọ́lá Adé Adekola. Èyí yín tó yọ náà dẹ̀ wú mọ́. Ẹ lè wú, àwọn ọlọ́kadà lè yọ. Ó lókè àgọ́dọ̀. Ó gbá yín lẹ́sẹ̀ yín ní fòyọ́ pùà. Wọ́n gbá mi báyìí, ṣòṣe púlò ló fòyọ́. Ṣé ò wá sí tí mo fi wá rí yín ètò ẹ̀rúkú ẹ̀rúkú fún mi owó lẹ̀ rí yẹn. Ọmọkùnrin orin wa bá mi yóò ń wáṣẹ́ orin jẹ́ kí n máa mú bọ̀ níbí. Ọmọkùnrin wo ni? Ọmọkùnrin. Ó di ní. Ẹ̀dẹ̀ yẹmi bó ṣe ń ṣe yìí èso di. Ìwọ náà sọ̀rọ̀ kì í ṣojú sá. Ó lè lánàá sọ̀rọ̀ lóòótọ́ forí ó ṣọ́dí wọ́n yóò lọ fọ́kẹ́ mẹ́rin tí ẹ kọ́kọ́ dìde náà mo ìwé kọ́kọ́ dìde ó dàbí pé mo mojú yìí rí. ọmọ nílò àná lè mi pé dàgbà láti kékeré o. mo ló mọ mìíràn mo rò pé mo dùn ún rí èmi àjẹjìrì lè rí. bí mo ṣe ń wo ẹni ó dà pé ó ti bú mi rí láyé àkọ́kọ́ tí mo wá. ní ìmọ̀ yín rí o. ó ti bú mi rí láyé àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá sẹ̀ pẹ̀lú bó ṣe wà yìí. I'm telling you, bro. You fucking lala that I have a lot of money. That's the shit, bro. You fucking lala pé mo ń jẹun láàrin àwọ̀. You fucking lala pé mo wà láàrin àwùjọ àwọn èèyàn gidi. 100%, my nigga. Are you serious? I'm serious. I'm serious. Are you serious? I'm serious, bro. That's good, my Bro, nigga. Sam. That's alagidi. That's alagidi. Really? That's it. Bro, Saamu. Kíni yìí máa come to pass. Torí bí mo ṣe lálàá yẹn, tí bá ti lálàá bẹ́ẹ̀ yẹn, ó máa ń jẹ́ ní gan. Bro, Sam, I'm telling you, nigga. I see you. You in money, you in wealth. But I want to tell you, when the money come, ejaye bi loba loba. When the money come, you can be like King David. King Solomon ni role model mi. Oh well, you can be like King Solomon, but don't hide the Bathsheba's wife. Don't hide that. You can be like Nnamdi Azikiwe. I'm telling you. You can be like Michael Jackson. You can even be like Yadua, bro. You can. Yeah. Àwọn tó ti kú ló rà padà bá fi mí ló padà fi mí wé gbèrè náà yọ̀dí ó ń ṣí èrè ní. Mo lè dàbí Michael Jackson dọ́tún. You beating a nigga. I'm beating you. My bro, I never thought you could lala. I could lala, bro. You could lala? I see dreams. And you lala like part 1, 2, 3. No, I don't know what you're talking about. Bro. The way you said it now is like part 1, 2, 3. Like Simpson film. The shit is real. No. The shit is real. No. The shit is positive. No, I love it. The shit is real. I love you. You're making sense. I got to go, I'm just praising you, Baba. I'm just praising you. I'm praising you, Baba. Mama logo. Àbí ilé gbàgbé o máa wá drive fún mi. O máa ṣe driver mi. Ṣé pé pẹ̀lú bí mo ṣe rìn káàkiri náà, mo dẹ̀ máa lówó láyé mi ṣá. Mo máa lówó tó irú àlá tó sọ fún mi pé òun láì. Dọ̀tun tó jẹ́ pọ́pọ́lọ́ ẹ̀ ti yòrò. Dọ̀tun tó jẹ́ pé half brain ló ní. Ó dẹ̀ ládùúrà láì. Tó lórí burúkú kan bẹ̀ yẹn tó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ fún mi wípé mi ò láyé. Ó ra mọ́tò ó lè pè wá kó sọ fún wa. Èmi pẹ̀lú yóò fi bẹ́ẹ̀ ríra dáadáa lórí pé máa pè é máa announce fún yín pé mo ra mọ́tò. Mo dúpẹ́. Ó ti ṣe sọ fún wa kó ra mọ́tò ó ti lè tó yẹn. Ó ti ra náà nìyẹn. She's so beautiful. Gosh. Thank you. Ó mọ̀ pé mi náà nǹkan tó wà beautiful ni máa ń ṣe all the time. Nǹkan tó wà gorgeous. Ó pé táwọn èèyàn bá rí bá wọn máa bẹ̀jú ni pé kí ló ń ṣẹlẹ̀.
bojúrú náà àṣírí ra ní birthday Kẹ́mi ní last month now. Ó gbé mọ́tò yìí wá now. Ṣùgbọ́n pé àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ni Kẹ́mi pè sí bí birthday mi ìdẹ́lẹ̀ gbé mọ́tò mi lọ síbi táwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ wà. Àwọn tó wà kíláàsì bíi pátí tó wà òkè ni máa ń gbé mọ́tò yìí lọ. Èmi ò mọ mi ìsọ yẹn o. Bẹ́tà Saamu. Kíni? Kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ ìjà lógo. Kí ló ń ṣe ẹ́? Dúpẹ́ wo dá mi lóòjà ni wà máa láìkì mi fún kíni? Ṣé mo ti láìkì yín? Ó lè láìkì mi o. Mo bá yín ṣùtẹ̀ dé o. Láìkì mi o. Kí lè ṣe bí báyìí? Ó fẹ́ kẹ́ mi gùn. Ìtì báwo? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin náà rí kó ta lẹ́nu. Big Daddy. Ohun tó fi lè mú kí Big Daddy wà bí Big Daddy kan máa wà nínú ilé nìyẹn. Èmi small girl with big God gangan ni mo ní kò ń ṣe Big Daddy báwo. Ta ló ní mọ́tò? Èmi ni. Dúpẹ́, ìwọ ló ní mọ́tò. Ìwọ small girl, ó ra Big Daddy. Torí pé mo ní big God náà ni. A máa wẹ mọ́tò yìí o. Tó bá rí ikú ọbí. Ẹ láìkí ìṣèwù. Tó bá jẹ́ pé ìṣèwù àti òfúlójú ìyẹn máa ń pè mí. Wọ́n bá dá òfúlójú tó bá dà sórí ìṣèwù. Ọlọ́mọ ẹ̀kẹ́ ìyàgbẹ́ pa. O máa láìkí ẹ̀dàkú. Bẹ́ẹ̀ ni orí ẹran o mọ̀ pé orí ewúrẹ́ ní ìṣèwù. Kọ́ wá dé òfúlójú kọ́ wá dà sí i. Kò yẹ ẹsẹ̀ kó wá wá Goldberg kó wá ọ̀rá fi sí i. Ọmọlúwàbí. Tí wọ́n bá lé o lè ra mọ́tò láyé mà ní rán ni. Bẹ́ẹ̀ ni bó mọ̀ ya ẹ. Èyà kápẹ́ńtà dádì ẹ̀ ń ṣe wọ́n ra mọ́tò kò tó di wọ́n padà sí Kánò. Ẹ láìkẹ́ máa pè tán. Onírànù bẹ́ẹ̀ ni ọmọ ni ẹ kí ló wá pè mí fún gọ̀gán o ṣó o wá yọ̀ mí ní pé bí mo ṣe ń rìn káàkiri mi ò tí ì ra mọ́tò àbó kí ni nǹkan tó fẹ́ ṣe gọ̀gọ̀gọ̀gọ̀ tó fi ní kí n wá. Nǹkan tí mo ti ẹ̀ pè yín fún ni wípé mo ní driver ẹni tó máa wà mí tí máa jókòó sẹ́yìn mọ́tò tí máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tí máa ṣe big girl ẹ̀kọ́ mi tí ní máa stress ara mi pẹ̀lú mọ́yétò yìí so mo ní driver látọwọ́ yín wá. Ó dẹ̀ mọ̀ kí mo mọ mọ́tò wà. Ẹ mọ mọ́tò wà náà brother Saamu. Dúpẹ́ tó bá jẹ́ mi ni mo wà ẹ́ pẹ̀lú mọ́tò yìí má mọ̀ ni o má mọ̀ má ti jẹ́ ká gorí bíríìjì bíúrì orí bíríìjì bíúrì má dẹ̀ mọ̀ yìí wọ́ sọ̀hún a máa jọ wọnú kòtò ni. Mo ṣe yín ti tẹ́lẹ̀ ni. Ọlọ́run gbọ́ ó ṣe mi tí àbí kí ló sọ ìyẹ́ ọmọ bàbá kápẹ́ńtà òun lèmi àwọn máa wà ìwà wá jókòó sẹ́yìn nígbà tó ṣe kórí ẹ̀ ò pè má bẹ́ẹ̀ wá dráìvà ni dráìvà tí bá dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ wá 70,000 ní dráìvà máa gbà bóyá a máa gba commission tèmi lórí ẹ̀ kò sí nǹkan tó fẹ́ fi kún máa gba commission. Èmi ni kí n sún èmi ni kí n sún. Ẹ má bínú o ṣé kò ń ṣe mi lè ń tẹ hàn yẹn sí. Mo tẹ hàn yẹn fún náà. Kò jẹ́ mi ẹ wò mí látòkè délẹ̀ mo ṣe ń rìn bọ̀ ẹ dẹ̀ mú ọ̀nù ẹ̀ forí pípẹ́ tẹ ọ̀nù yẹn ń tẹ ọ̀nù sí mi. That would be so stupid of you to do. Ẹ ṣe máa tẹ ọ̀nù sí mi look at me ṣé mo jẹ́ ń tẹ̀lé tẹ ọ̀nù sí ni. All right, I'm very sorry. Lóòótọ́ bí o ṣe ń bọ̀ tí mo ti ń wẹ̀ mo ṣe ń tẹ ọ̀nù I'm very very sorry ṣètìgbọ́ má bínú. Ṣé wà ó ń bọ̀ at least ẹ ṣó pé ẹ ṣòṣì púpọ̀ at least ẹ ti correct òṣì tẹ ṣe that's fine. Meanwhile bí mo ṣe ń bọ̀ tí mo rí ẹ bó ṣe ń rìn tó ń lọ mo ti ń wò pé irú àwọn ọmọ tí mo máa ń like mo ló ń rìn lọ yìí so that was the reason mo ṣe ń tẹ hàn okay. ẹ tún ṣòṣì lẹ́ẹ̀kan sí i. pọ́n yín lè sìn pé ẹ ti correct òṣì tẹ ṣe ẹ tún wá ń sound stupid again. Ẹ jọ ṣé mo ju àwọn ọmọ tẹ́ ẹ̀ mú mẹ́gbẹ̀gbẹ́ lé àwọn ọmọ kéékèèké àdúgbò lẹ fi ń gbé irú àwọn ọmọ tẹ́ ẹ̀ ń wá ṣé mo jọ ọmọ tó sọnù tẹ́ ẹ̀ fi mi wọ́ ọmọ lẹ́yìn nítorí kò yé mi. fúnra yín ní sense now. ok má bínú ok mo love kan tí mo rí ni mo appreciate kan tí mo rí ṣé ti gbọ́ mo ṣe ń ṣe gbogbo wàhálà tí mò ń ṣe please má bínú ok. Who are you? I'm Honorable ALAJO businessman ni contractor jẹ ni and then presently lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí honorable ni.
Odò ní ṣẹ̀kẹ̀lẹ̀ bòbò. Odò ní ṣẹ̀kẹ̀lẹ̀ bòbò. Odò ní ṣẹ̀kẹ̀lẹ̀ bòbò. Odò ní wí. Odò ní ṣẹ̀. Mo lọ́dọ̀ ní wí. Odò ní ṣẹ̀. Àti wí àti ṣẹ̀. Ó di wọ̀ nílé ẹni tẹ́lẹ̀. Wúlúwúlú mọ ẹyẹ wúlúwúlú mọ ẹyẹ ìjẹyìn níbẹ̀ lẹ́sẹ̀ àgbò adíọ́pọ̀ ìwé ayé tó wù ìgbẹ́pọ̀ ọ̀run ẹ̀wé ayé là ń pawó ẹgbàrún là ń pọ̀ ọ̀hún là ẹnikẹ́ni tá a fẹ́ lẹ́kọ̀ọ́ nù lé gbogbo tún tá a fẹ́ ṣe bí kò di àṣẹ. bẹ́ẹ̀ni. àjẹfọ onígbò ẹgbẹjẹ kẹlẹkẹlẹ orí olóòsì lọkùn àmùkòkò olóòsì àdìmọlẹgbọdẹwù àrìndùnú tọkùn bẹ́ẹ̀ kò ló bá jáde níta yìí mo lẹgbọ ni. ẹni tá a fẹ́ lẹ́yìn onídàá ni ó mú lẹgbọ. àṣẹ gbogbo ní gbogbo báyìí láàgbóhùn sopodi. bẹ́ẹ̀ni ìgbẹ́lẹ́ adẹ́tẹ̀ ẹgbẹ́ boko haram lápẹ̀rẹ̀ o. bẹ́ẹ̀ni. eléwọ̀n gan-an la fẹ́ lẹ́nu lẹ́yìn gan-an kọ̀ọ̀kan. ẹ jọ ẹ bá ń bi wọn o mi ò mọ. bẹ́ẹ̀ ṣe wá ṣe bí nǹkan tí atáwọn ọmọ nìyẹn ẹ wo bàbá ẹ má wọrí àti fọgbọ́ tọ̀rọ̀ wọ́n dẹ̀ ti ń bọ̀ lọ́nà. ẹ ti dé. bẹ́ẹ̀ ni. wọ́n sì ti ń bọ̀. bẹ́ẹ̀ ni bàbá ọkọ̀ ní wá lára nínú ilé ìnira yẹn ti pọ̀ jù. àwa wí tó máa sọ pé mi ò lójú abẹ́. ó ní kíni. mi lójú abẹ́. láì ṣe lákìrì mọ́tò. yóò kí n tọ̀ ni. mo máa ń tọ́ bàbá. ẹ sáà fi gbogbo ẹ lẹ yóò bá wa yá ẹ. wọ́n yá ẹ. ẹ wo ẹ wò mí èmi tiẹ̀ kórìíra kéèyàn máa nìyàn lára ẹ̀dá tó bá ti ń ní ẹ̀dá ẹgbẹ́ lára ọ̀tẹ̀ Elédùmarè ni tí ẹni tó bá fẹ́ ṣe tó bá ti lè fi mú ko jọ̀nàjọ̀nà báyìí ni ó fi kú òun lé bílẹ̀ yóò bá wà ràn bó bá ti dọwọ́ òru tọwọ́ ti pa tẹsẹ̀ ti pa orò láfi lé tóbìnrin yóò sì gbọdọ̀ fojú kòrò bẹ́ẹ̀ ni. wọ́n bẹ̀rẹ̀ bá fojú kòrò rò. Excuse me, please. Mo kàn kọjá ní gbogbo nǹkan tẹ̀ ń ṣe ni mo wonder what is it all about? You know what? You wouldn't need to do this. It's becoming dangerous. Gbogbo ló máa lo ọ̀rọ̀ wọ́n máa ṣe kiri kan. It's not right. Come on. ẹ wo bàbá wo ẹ fi wọ́n lé o ṣe rí ẹnikẹ́ni èèyàn kéèyàn ìṣokùnrin lọ́fẹ́ dílé jáde nínú ilé ẹ wo bí tẹ́fẹ́tẹ́fẹ́ ikú mórílẹ́bọ́ kẹ́fọ́rọ̀ sí dànù. Odò ní ṣẹ̀kẹ̀rẹ̀ bùm ṣẹ̀kẹ̀rẹ̀. 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 ẹ wo wọ́n ti ń bọ̀. ta ni ń bọ̀. olórí burúkú ara wọn nìyẹn àwọn ló ń bọ̀ lọ́kàn yìí. ẹni tẹ́yìn ṣe pé fún yìí ò yẹ lẹ́nu èpè. ojú yìí mọ̀ lójú eléyìí. ojú rèé. kò sàì mọ̀ fọlọ́kọ̀. Ṣakiru. Saamu. Alfa Ṣakiru. Màjí. Ṣakọ adudu. Wàzọ́. Ṣakọ. Lọ palliative ní gbé. eléyìí ò gbọ́dọ̀ jábọ́. Gbé gbogbo wèrè. o gbọ́dọ̀ jábọ́ ó léwu o. oṣù mọ́. Ẹ̀kẹ́ni David báwo ni. Saamu kọ̀ mọ́ wòye. Ìwọ ò lọ chọ́ọ̀chì ni. bóyá tẹ̀ kọ́ lọ sọ́ọ̀sì lẹ̀ náà. Kí lẹ wá ń ṣe ń bí? má sọ fún mi kádùúgbò tó ń gbére o. Ilé tí mò ń gbére mi ní shift tenant bí. tálẹ̀ wá fẹ́ lé. ẹ gbà mí ṣé mi ì ṣiṣẹ́ ṣe báyìí. ẹ wo òrìṣà. láì ṣe pé ẹ wọ òun ẹ bọ jẹ. Ẹni sùúrù. tálẹ̀ fẹ́ lè yìí. àbọ̀dẹ́ta mú yìí ni. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ẹni sùúrù o. Let me have the clear picture of what you guys are doing. I want to fucking have the clear picture of what you guys are doing. Òde. Wá. Wọ́n wá pè yín. Bẹ́ẹ̀ ni. Wípé kẹ́ wá ṣe kí ni? Káwá léèyàn. Àti ẹ̀mọ̀ pé wọ́n Ta ni. ló sọ fún yín pé kẹ́ wá lé mi gangan? èmi ò sí bẹ́ẹ̀ o. ẹni sọ. Àtẹlé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ wá lé mi. kódà owó ribiribi ni wọ́n kó fún. Bẹ́ẹ̀ ni. o ká tí mo mú dání rè tí mo fẹ́ fi gbà ọ́ bí bá sì fi gbà ọ́ báyìí wọ́n náà mọ̀ pé lè. Bẹ́ẹ̀ ni wàá nà wàá kù jù lọ. David, ó yẹ fò kàn gbá mi. Àkójẹ́ ṣe bẹ́ẹ̀. mo bí yàrá ìyá mi dáa. David fò kàn gbá mi sẹ́. kò ní kó fún bàbá tó bàbá mi. Ó yẹ gbá mi láti wọ̀. David gbá mi lọ́gà. Saamu àtijọ́ jẹ lórí ewé. Saamu. Ìwọ náà gbá mi. inú ọyọ sí mi yíyá jọmu lórí mọ́. Kò sí wàhálà. Ó lè nà mí. Wọ́n gbọ́dọ̀ náà. Àwo ni àwo lèmi náà. Lóòótọ́. Omi ẹ̀fà ìwé ẹ̀fà méjì ò gbọ́dọ̀ fara wọn. Kí ni iná ti ń wọ̀ mí lọ́dún? Àṣepé iṣẹ́ burúkú lẹ gbé wá bí. Ó rántí pé 14.5 ni mo kọ́lẹ̀ ìgbà tó fẹ́ kọ́ṣẹ́ ẹ̀fà mi. Jọ̀ọ́ má bínú. Ṣọ́ọ̀kì akiri ó ya wèrè ni. Iṣẹ́ kí lè lẹ́yìn ṣe? Bó ṣe wà yìí, bó bá gba obìnrin láyà. ọmọ rẹ ó gbẹ̀ni. Bẹ́ẹ̀ ni, bó ṣe wà ìgbọ́ mi, tó bá mú obìnrin sọ́wọ́ ẹ̀jẹ̀ ó gbẹ. Eléyìí. Bẹ́ẹ̀ ni, kákà kó wá lọ kọ lójú ara. yóò di lákìrì bò tó ní. Tó bá jẹ́ni tí ò lójú àbẹ́tẹ́lẹ̀ nǹkan. Yóò máa dán ni àbí bí títí ìjọba. Ojú àbẹ́yẹ wọn máa dó sí àbẹ́. Á máa dán ni, kò sí bí ó ṣe wọlé. Ṣé o mọ̀ pé lórí burúkú ẹ̀ ò lójú àbẹ́tẹ́lẹ̀? Tani. Gbáríyẹ̀. Ìwé. Má ṣe o. Ìbàfò. Ṣé o mọ̀ pé ṣọ̀pọ̀nà ni mí ṣọ̀pọ̀nà ni ẹ̀wọ̀n náà ní destination? Gbáríyẹ̀ ó wà níbi àbòsí mi. No. Not what you think. You are here fucking ṣàbòsí mi, right? You know you're my body. I wouldn't do that. I'm your what? You're my body.
You are sick. You are mad for saying that. I can never be your body. Osha Yageremi, only me body. Osha Dibombo, only me body. You are sick. Now, you should be happy. I don't know. Don't do you yet, pull it back. Ẹkúlẹ̀ báyìí. Ó yá ìdọ̀bálẹ̀. Ẹdọ̀bálẹ̀. Ẹ̀ṣíèrè. Ẹ lọ pín àwọn olóògùn wa. Ọwọ́ ẹgbẹ́ ẹ̀. Gbogbo yìí kò lẹ́rọ̀ balabala báyìí kò lẹ́rọ̀ o ẹ̀sùn tẹ́ mama sọ máa lù wọ́n ẹ ti nílò méjì ni kílẹ̀ fi ń ṣe ẹ fẹ́ kí nǹkan àyà yóò gbẹ ẹ fẹ́ di láti kiri mọ́tò bẹ́ẹ̀ bá ti fẹ́ di ọ̀rọ̀ ètò tuntun délé báyìí o ẹ ṣe tuntun ẹ jà bẹ́ẹ̀ ṣe. wọ́n ṣe jẹ́ àgbọ̀ odidi màálù kan lọ́wọ́ ẹyọ kan bí wọ́n bá ti ṣe màálù kan ẹyọ kan bẹ́ẹ̀ ni báyìí kọ́ lẹ̀ ẹyọ kan. Màálù mẹ́ta náà máa rà. Màálù mẹ́ta. Ó lè ra màálù mẹ́ta. Ó lè ra You're welcome to the Bash Hotels and Suites. Okay. We have deluxe room, we have executive, and we have standard. Mi ò tiẹ̀ lodge because mo ní gbẹ̀sì kan lókè tí mo fẹ́ lọ bá. Oh really? Kí lorúkọ wọn? Dúpẹ́. Ṣọ́jà tí mo pẹ́ ìbọn. Yeah, sure. Kí ni room number wọn? Room 28. Ẹ̀jẹ̀ ayé owó bẹ̀rẹ̀. Hello, ma. Èèyàn bẹ̀rẹ̀ mi. Sorry, kí lorúkọ yín sir? Honorable Ọlájúwọ̀n. Honorable Ọlájúwọ̀n. Okay. Ẹnikẹ́ni yẹn dúró. Okay, ma. Màá gbé bàá sí. Okay, ma. Okay. All right. Hello. I get our guys ready. We're not broken into one guy. What's one reception? Come in. Hola. Yes, ma'am. In your lamp. What's more? Tell us the guests. Okay. Àṣé lóòótọ́ ni ẹni kú àtẹni tó sọnù wọ́n máa pàdé ìjọ kan ìyá bílíkì kí lẹ̀ ṣe ń bí kí ló ń tẹ̀ ń wò mí báyìí ẹ̀yin kọ́ ni ìyá bílíkì ni tẹ́ ń játa ní sọ́mọ̀rìn tọkọ́mọ̀ yín mọ́rógà lọ́jọ́ sí. You're mistaken, sir. I'm ìyá bílíkì. Ìgbà wo mo marry? Kò ju 3 years ago tí mo marry lot. Mo máa bí bílíkì tó máa kó mọ́rógà. No, I'm not the one. Are you serious? Yeah. So you're not Iya Biliki? I'm not. You've never born Biliki before? I'm the manager of this hotel. Wow! Wow! That means I'm wrong. Ben. I'm fucking wrong, right? Wow. No. You're the manager of this place? Yeah, àbúrò mi kan ni mo wá béèrè ńbí. Òun ló pè mí ló sọ pé ó wà ńbí. Ó dẹ̀ ní pé kí wá yọjú sóhun ńbí. Àbúrò mi yẹn wà ńbí láàrin lórúkọ ẹ̀. Olale, attend to him, please. Wọ́n jẹ́ tí mo kì í mú un bọ̀. Wọ́n jẹ́ tí tẹ̀yìn náà fi jọ Ya Biliki. Ya Biliki náà bọ̀ yẹn ní èṣù lẹ́yìn mi. Project tí mo pè ń bọ̀. Àná jẹ́ tí mo kì í mú un bọ̀.
Don't rush. Now. You need to be calm. All right. Sorry now. You know what? I'm somebody that is so clean. Yes. I'm clean gone, and all the money be motion like marry. I love a guy that's so clean. Ọkùnrin tó bá máa bá mi ní àjọṣepọ̀, ó máa wà clean. You know, gbogbo mama don't like to get the learning because we can read that tí ò ní ọmọ nínú. So for me to know where we stand out, so clean. Wọ́n ti gbàgbé pé mo sọ fẹ́ pé honorable ni mí. Honorable sẹ́gbẹ̀ẹ́ kan, honorable kan ló fi ń ṣe nǹkan tá à ń sọ lọ́wọ́ yìí. Yeah, so clean ni mo bí ẹ. Bí mo ṣe dúró yìí, ìrísí mi ló wá ti rí pé mo clean bí mo ṣe dúró. Okay, láti jẹ́ kí n mọ̀ wípé o clean, o bá ní láti yọ top yẹn kúrò kí n wo bí singlet ẹ ṣe rí. Ṣé o rí àtúrí singlet ẹ máa ṣe mọ̀ pé yes, you are actually clean. You mean my top? O fẹ́ wo singlet mi? Of course. Ní tí ṣé ò bá pẹ́ ni kò pẹ́ ṣe. Tètè bá mi bọ́ kí n lè mọ̀ bí singlet ẹ ṣe clean so mo fẹ́ access ẹ. Singlet. Very clean. Clean. Láti orí délé yìí, mi kò kí n dé ìdọ̀tí náà. Wow. Wow. Sọ pé náà, náà rí pé ó máa bì. Abákọ́lé lè imported ni o. Yes. Ele nice o. Ó sọ tó pè mí fún, ó kàn bísí lórí fóònù tí ẹ ṣá. Salary. Ṣé kìí ṣe pẹ́ ti fẹ́ wá lọ? Oh yes, mo ti close shift me for today, so mo ń lọ lé nìyẹn. Kò sí problem. Tó bá dọ̀là, ẹ máa bá mi báyìí. Ẹ mọ̀ pé mo enjoy ọ̀dọ́ yín bí báyìí. So definitely tomorrow, ẹ máa rí mi bí báyìí. All right, thank you. Enjoy staying. That's all. Mo rí lè pè, mo mọ̀ pé ẹ máa bá mi solve problem. Mo mọ̀ pé popular gan. Mo mọ̀ pé wọ́n mú ìlú ní everywhere. But that's how we need it. Àtẹ̀kàn tó ti dé tó ti jókòó náà ni mo ti rí i pé ó dàbí pé problem kan ti wà. Àtọ̀ ẹ ti ṣan àbí? Ìwà àtìyàwó ẹ ti wá ní problem ọ̀bọ̀ bíbí o ti wá mọ̀ pọ̀dọ̀ ẹ ló ti wá. Yín ò ń ṣe problem kò sí wàhálà ẹ mọ́yé Ọlọ́run tó àtọ̀ ẹ tó ṣàn tó bá lórí òkè ayédèrè abólú àwọn orí òkè ńláńlá kó lọ́ọ̀rì dìmú gan àtọ̀ ẹ máa kí padà báyìí ni àmọ́ before then ọmọ tó lò nídìí lọ sí motherless home jẹ́ ká lọ gbọ́mọ ó lè gba béjì. Bọ́dà Saamu kí ni mò ń sọ kí lẹ̀ ń sọ? Kí ló ń wí? Ẹ popular everywhere náà ti mọ̀ yín and I'm very sure pé máa mọ ọmọ I mean ọmọ tó fine tó oyè yín. Bí àwọn ọmọ olóṣó. Kì í ṣe nǹkan bẹ́ẹ̀. Bí àgbésùn. Exactly àwọn ọmọ àgbésùn tí ò ní iná. Tó lè máa ní kán dín pọ́nrán mú. Bọ́dà Saamu dàgbẹ́ tí understand me. Àwọn máìkì tó kó sábẹ́ àwọn ọmọ tó lè fi kọrin. Bọ́dà Saamu ẹ bẹ̀rẹ̀ àwàdà yín nìyẹn. Orí ẹ ti bàjẹ́ orí ẹ burú ẹ ló ń ṣàwàdà. Bí làwọn ọmọ burúkú bẹ́ẹ̀ lọ́wọ́ mi ò lọ́mọ òṣì lọ́wọ́ o. Èmi ni màá máa wọ́ ọmọ káàkiri àwọn ọmọ àgbésùn ló máa wà lọ́wọ́ tèmi rọ́ o. Àwọn ọmọ olóríire àwọn ọmọ kírísítẹ́nì gidi òun ló wà lọ́wọ́ àwọn ọmọ CAC àwọn ọmọ tó jẹ́ pé tó bá ṣèèṣì tẹ́nìtì bá ṣèèṣì tó lọ di pọ́nrán àbọ̀ lọ gbé máìkì burúkú kan sẹ́nu Ọlọ́run ayọ̀ Babalọ́lá tó ìwà láàyè síbẹ̀ tó bá ṣèèṣì rè pọ́nrán lọ́wọ́ wọn àbòrí máìkì burúkú lẹ́nu wọn ó máa gbá wọn lẹ́nu láti ibi tó bá wà ní ọmọ mi ní dúpọ́nrán lẹ̀ gbé máìkì òṣì kúrò lọ́wọ́ lẹ́nu ní kíni èmi ò láwọn ọmọ òṣì lára o. Bọ́dà Saamu ẹ ti change. Mi lè change. Look at the boxers. Irọ́ ni o. Boxers are not clean now. Yes. A clean guy. Oh, tó mọ nǹkan tó ṣẹlẹ̀. Bí mo ṣe máa ń fẹ́ sí gangan ló tún ṣe wà. Bó ṣe ṣùjọ́, bó ṣe wújọ́. Má ṣe like ẹnìyẹn o. Really? Honestly, gbówó kúrò jẹ́ ewu kan tó wà ní ewu kan tí mo fẹ́ gbà. Ṣé bí mo fẹ́ gbà? Kí n gbọ́wọ́. Kí n wo. Okay. Ó ní náà. Kí ni ipò kì í síbẹ̀? Hello, sir.
tó ń ṣẹlẹ̀. Hello sir. Kí ló ṣẹlẹ̀? Yes sir, ọmọ ẹ jókòó tí yín wọ́n ṣáwà bá yín. Ẹ jókòó yín. Wọ́n wá bá mi àmọ́ bọ́yìí lọ yẹn mo fọ́. Ó wà pàgọ́ ni. Ní sọ̀rọ̀! Ọ̀fẹ́ rẹ̀ kú mi ni ọ́! What's happening here? Ọmọ fẹ́ rẹ̀ kú mi. Wọlé! Ìwé pẹ̀lẹ́ ní sùúrù. Ẹni mo gbé yàrá. Ọ̀fẹ́ rẹ̀ kú mi. Ọ̀fẹ́ rẹ̀ kú mi. Ẹ sọ kí mo lọ. Ọ̀fẹ́ rẹ̀ kú mi. Where's your phone, baby? Where's your phone, Mr. Man? Ṣé ìwà o? This is my phone. Ọlọ́run ló gbé yín, mo fẹ́ rẹ̀ kú mi ni o. Ìwà mi tó ti wá. Àwọn ọlọ́pàá ló wọ ọ̀tẹ̀ wá ń sìn. Ojú mi ló ṣe. Bẹ́ẹ̀ ni ó dà fún wọn arrest kan náà àwọn customers wa ní sà. Màá pè é padà sà, bó bá ṣe jẹ́ màá jẹ́ kẹ́ ẹ mọ̀ sà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ má bínú ẹjọ́ ẹ má bínú mo mọ̀ bẹ́ẹ̀ ni. Àwọn orin wọn ṣègbè burúkú ejò láàrin ọjà ó tún dọwọ́ bò ó tún wú jáde pọ́nrọ́ tó rẹ̀ ó ń tàrin síta. Dúpẹ́ kí ló ṣẹlẹ̀? Olórí burúkú yìí máa ní. Wọ́n máa fẹ́ rẹ́pù mi ní odidi ni. Ó lóun fẹ́ rẹ́pù mi. Mo fẹ́ rẹ́pù ẹ. Kò yé mi mọ́. Ìyẹn lọ́gbẹ̀ẹ́ ni. Olórí burúkú yìí ni o. Tó bá sọ̀rọ̀. Mo ní ẹjọ́. Tó má tiẹ̀ máa báyàn rojọ́ ṣé ẹni tó jẹ́ pé kò láyé yìí ló máa bá tójọ́ wà wá àwọn tó láyé wà máa bá wọn sọ̀rọ̀ ṣé ti gbọ́. Bó ṣe wà rapist ni. Ó ti rẹ́pù èèyàn tó kéré jù tí mo mọ̀ á tó 28. Is that true? Irọ́ ni. Jákẹ́. Ẹ wo aáyán ó ti rẹ́pù aáyán. Ìtòwọ́sì jù. Ìyá kan wà 79 ìyá yẹn. Ìyá yẹn fẹ́ pé 80 ni òun ló rẹ́pù ẹ̀ pa. Ó rẹ́pù ẹ̀ pa ni. Má ṣe é kí o, èmi ni màá ṣe wò lọ́rẹ́ láre. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Má wọrí, a máa padà wá sọ̀rọ̀ wá ní o máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù. Arákùnrin, ó sọ fún mi pé mi ò láyé. Ẹ wo, ìyẹn nìkan kọ́, ó tún lè pọ̀ ẹlòmíì. Get out! Come here! Sit down! Sit down! Nǹkan tí máa fojú ẹ̀ kàn, máa broadcast gbogbo picture yìí, máa broadcast lórí WhatsApp, orí Facebook, orí Instagram, gbogbo everywhere. I don't give you money. Ẹ̀gbọ́n mi ládùúgbò ni wọ́n fi wọ́n lẹ̀ pé wọ́n ṣe criminal. Nǹkan kan ò lè ṣe Dúpẹ́. Nǹkan kan ò lè ṣe Dúpẹ́ ká ní kí n má wá síbí. Nǹkan kan ò lè ṣe. Nǹkan kan ò lè ṣe olórí burúkú yìí. Ìwọ sọ wípé mi ò láyé. Àṣẹ Ọlọ́run àtijọ́ ló pẹ́ kó tó múyàn níwọ ayé ẹ̀. Mi rape ẹjọ please. Mo sọ fún yín ó fẹ́ rape wọ. Ó fẹ́ rape mi ni. Ẹni tó ti rape bó ṣe wà ó kéré ju àtó 25. Mi rape ẹjọ please anything tó bá fẹ́ hàn ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ máa ṣe anything. Shut up. Ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni tó bá fẹ́ kàn fi ẹ́ sílẹ̀ tó kàn máa ń nà ẹ̀ mọ́ 5 million naira. 5 million. Pẹ́rẹ́. Ẹjọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì lè ṣe transfer 2.5 million ẹjọ. Mr. Man, are you normal? No, èèyàn sọ pé òun fẹ́ 5 million. Òun sọ pé 2.5 ló ní. Ikú tí mo lè ṣe é sí nìyẹn. Ẹ jẹ́ kó sẹ́yìn díẹ̀ tó máa sọ pé nǹkan tóun máa ṣe nìyẹn. Nítorí ẹ̀ ti bàjẹ́. 2.5 àbí? Ṣé fóònù ẹ̀ nìyẹn ni? Fóònù ẹ̀ nìyẹn. Olójú mẹ́ta kọ́ nìyẹn. Olórí burúkú. Account number. Wèrè, wọ́n á ṣe bí èèyàn gidi ni. Orí bí òkú ẹlẹ́dẹ̀. Ẹ wò, ẹni kó má fọwọ́ bàbá ẹ mọ́. Mo ti sẹ́ndẹ̀, mo ti lọ. Ṣé ti sẹ́ndẹ̀? Ọmọ jíù! Èèyàn máa ṣe bí èèyàn gidi ni ẹ. Ó sì wọlé. Ó ṣe gbìgbìgbì. Ó vibrate. Ó ṣe gírí. Lọ́wọ́ ẹ̀ 2.5. Owó ẹ̀. Wọ́n ní yóò dá máa tọ́ka láàmú káàkiri. Dúpẹ́ 2.5. Olórí burúkú. Bàbá yìí ẹ wá. A ṣe é. Ó máa kéré mọ́lẹ̀ ni. Ẹ wò tí o bá ti ṣí ẹgbẹ́ ìgbésẹ̀ wẹ̀. Bọ́ọ̀bẹ̀ báwo ṣe fẹ́ gba fiction bẹ́ẹ̀ lè ṣe máa bá mi delete. Fìyẹn lé àwọn máa mọ̀ bó ṣe máa delete yìí. Ẹ máa delete ẹ̀.
olórí burúkú ẹjọ́ dè mí lọ ẹjọ́ dè mí ẹ má ti lọ o ẹ má ti lọ o orí pàdé ẹ ti orí pàdé ẹ ti bà ẹ má ti lọ ẹ má ti lọ ẹ má lọ ẹ má lọ. Ebu inú mi á dùn. Àní máa yá mi máa fọ́gi mọ́ yín ló lè yọ kí sí. Àní máa yá mi máa lọ yọ kí sí. Ṣé mi lọ yọ kí sí? Àní kẹ́ máa yá. Orí ẹ̀ bù kò ní dá fún ẹ ayé ẹ máa bàjẹ́. Ṣé pọ́n ẹ ló tó yìí? Láì ṣe pọ́n àgbò mo dáràn bó o ṣe kílẹ̀ pọ́n ẹ ṣe tó ó yá káwọn kúrò káwọn kúrò máa send yẹn sórí Instagram káwọ mo fẹ́ máa dáwò lé mo fẹ́ máa dáwò bẹ́ẹ̀ pọ́n ẹ ṣe tó lé. Ṣé o máa jẹ ni? No, ṣẹ́yìn ló ṣó ni. Èmi ló ṣó mo dẹ̀ pé ẹ̀ ó dẹ̀ kọ́ọ̀tù kọ́ọ̀lù mi ó dẹ̀ kọ́ọ̀lù mi ó tún fún mi sí fọ́wọ́dù ibo ló fọ́wọ́dù mi sí. mi ò ṣe ní kọ́ọ̀tù kọ́ọ̀lù bẹ́ẹ̀ tẹ̀lé kọ́ọ̀ pa mi kí ló dé tẹ̀lé pé mi ṣé mo pẹ̀lú ní bísínẹ́sì. Àjọ ní bísínẹ́sì ó dẹ̀ ṣojú mi ojú mi ti rí etí mi ti gbọ́ ẹnu mi dẹ̀ gbọdọ̀ ròyìn ọtí náà rí àwọn ọlọ́pàá tó mú ẹ̀jẹ̀ tẹ́ ìjọ lọ síbi tẹ́ ẹ lọ yẹ tó ní bọ̀bọ̀ kan fẹ́ ṣe kìnìún kan fún ẹ tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá yẹn mọ̀ kí pọ̀ náà àwọn ọlọ́pàá yẹn ìtí ò ṣe dáadáa náà wà nínú wọn tó bá lọ ṣe nǹkan mi fún ẹ tí ò dá nǹkan kí ló fẹ́ kọ́ máa sọ irú àwa ìkọlà máa pẹ́ẹ́jẹ̀ káàkiri pé wọ́n fẹ́ bá ìyá àbúrò mi jẹ́. mo máa ń lọ́wọ́ sí mi lójú kí lẹ wá fún. ó dà kò sí wàhálà 2.5 million naira tí wọ́n fún ẹ mo fẹ́ gba percentage lórí ẹ 10% ní 250,000 ní màá gbà lórí ẹ o. mi ní 250 kì í fẹ́ fún yín ní nǹkan tó bá lọ́wọ́ mi mo máa fún yín ẹ má yọ̀ lèmi lọ́wọ́ ọ̀dà Saamu ó ṣàárọ̀ ẹ má yọ̀ lèmi lọ́wọ́ o ṣe ti gbọ́ mi. ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ mú ìwàlẹ̀ ni ikú máa fún mi lówó owó tó gbọ́jú ló máa fún mi àwọn orí ẹ̀ náà ọwọ́ mi dẹ̀ gbọ́dọ̀ bá owó mi gbọ́dọ̀ bá. olóṣó number 1 wèrè ọmọ ó dẹ̀ fẹ́ kó gìrìgìrì bá mi. wọ́n dẹ̀bẹ̀ ní wípé mo jẹ́ aládàáni kò jẹ́ ni mo ṣe ń ṣe tí mo ń ṣe lé ní ìgbésẹ̀ tó ojú ọ̀run tẹ̀yẹ fò kí èèyàn máa kọ́kọ́ máa kàràkàrà mo ṣe understand mi bẹ́ẹ̀ first time ni màá mú yín jáde nílé yìí mo dẹ̀ fọ́ ń ṣe ni ẹjọ́ torí Ọlọ́run bá jáde lé ní yìí kó lè ká find square root after ẹ̀ ní yìí ṣó ń yẹ yín bẹ́ẹ̀ yẹn and like I said ṣe ti rè ẹni ọkùnrin tó bá ti kẹnu sí yín ẹ mú ìṣòro wípé ẹ bèrè data ẹ ṣàìsí ẹ wò látòkè délé ẹmọ kan tó wù ẹmọ kan tó wọ̀n so that every day wọn bẹ máa penetrate lára ṣé ẹ ń gbọ́ mi ẹ má lọ máa dọ̀ pẹ̀lú àwọn guys yẹn ok tẹ bá sì mọ nǹkan tó wọlé ṣe máa mọ bẹ ṣe máa penetrate sí wọn lára ṣé ó yẹ ògbó yín bẹ̀ yẹn. Pátánà mi ní òkè pa èrò rárá. Ẹ máa wòran. Ó ṣe wá jẹ́ mo tún sọ fún yín. Hello, handsome. Rere lọmọ tó dúró yìí. Ajá ẹja ẹ náà ò fẹ́ jà. Èèyàn dẹ́nsì ló ń pè ní handsome. Ṣé wọ́n handsome lójú ẹ bọ́ ṣe wà yìí? O máa wọ́ mọ́wọ́, o fi pa wọ́n láyà. Ọ̀fẹ́ nìyẹn o kò gbowó dé torí ọ̀fẹ́ ló ṣe yẹn ó ti jẹ́ kó ń dúró kán ti kẹnu sí ẹ ná nígbà yín lọ mo jẹ́ ń sọ fún yín wọ́n padà tẹ tẹ́ńtẹ́ńtẹ́ bò lọ́rẹ́. ẹ jọ àgbà tó ná mi ní òkè pariwo àwọn òbí ẹ jọ má gbé sókè jù kó nídìí ọmọ rẹ ó máa báùnsì fún ara ẹ ní má gbé sókè ó lọ gbé sókè ń bẹ. ẹ jọ. Baby. Ẹ jọ̀ọ́ ẹ má rìn mi fi ẹ má wọ̀ mí lẹ̀ lójú àwọn ṣẹpẹrẹ yìí ìyá wọn lèmi jẹ má pè mí bébí mọ́ ìyá láyà wọn ni mo jẹ ẹ jọ̀ọ́. Sori èmi máa ń like kéèyàn gallant kọ́rọ̀ tún dá lẹ́nu ẹ̀ gallant baby. Thank you. Sorry ìyá wọn. Ẹ má jẹ́ wọ yẹn ẹ jẹ́ má pè mí bébí mọ́. Jọ̀ọ́ my dear jẹ́ ká gbéra wa rìn. You see èmi ní àwọn eré àkànlóńgò tí máa ń wọ̀ tó yẹ pé tá a bá wọ ọbẹ̀ ayé nínú ayé mi. Ṣé tó tán ṣe dúró lọ́mọkùnrin dáadáa. Wọ́n mi dáadáa èmi ò ń ṣó nídọ̀tí. Ẹ ṣọ́. Mi ò ń ṣe civil servant man. I am a businessman, a car dealer of repute. Gomi èmi ò ń ta mọ́tò wẹ́wẹ́wẹ́ o àwọn tó máa ń kó mọ́tò sórí igbá tó máa ń fi 10,000. Luxury lẹ́yìn ta. Àwọn cars tó yí ẹrù owó wà ń lẹ́ni. Jọ jẹ́ ká sáré lọ. Ṣé rí gbogbo bí tẹ̀yìn ń lọ yẹn èmi ò kí ń lọ sí ra àwọn ìmọ̀ bẹ ọbọ èmi máa gbé lọ síbi tèmi ń lò tó jẹ́ pé kó dẹ̀dẹ̀ ayé ni ṣe understand bẹ́ẹ̀ yẹn.
Irú gbọ́dọ̀ bá ṣe débi tá bá ṣe dé ká tó wá máa lọ sáwọn possible. Ilé ìtú yàtọ̀, ilé ìtú yàtọ̀, ilé ìtú yàtọ̀. Iṣẹ́ ti lọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Ó fún ni, mi ò tí ì rí obìnrin mo mean ìyáláyà bíi tiẹ̀ tó máa ní lungu tiẹ̀ lọ́tọ̀. Mo ní gangan ni, tẹ́wọ̀n tí mo bá ti pẹ́ nu iṣẹ́. Iṣẹ́ tí wọ́n fi ń jẹun tó yàn rówó nìdíyẹ̀. Èèyàn ní láti package. So which means go, ó máa pay ìwọ kí wọ́n gbá home. Kémi gbá àwé. Home ni o. Oh my dear, let's go. Ẹ ṣe ga. Let's go. Ṣé mo sọ fún yín? Ọmọ fi wọ́n yájú lọ́ní o. Ẹ má tún try it next time. Ẹ má wú ẹ lọ. Daddy, ẹ fẹ́ ṣe túsàn, ẹ lè fọwọ́ kò. Bímbọ́! Ṣé o fẹ́ rẹ́ máa yé ni? Ọmọ ní sọ̀rọ̀ sínú ayé o. Tó o bá dẹ̀ fẹ́ rẹ́ máa yé, èmi fi ẹ́ lẹ̀. Màá fọ́ jùlọ wọ̀n ẹ́ o. Ọmọ tó ti baptist pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ó fẹ́ fi pọ́nrán hà lọ́wọ́ Jésù ò ní jẹ́ tí ó bá wàásù fún ajẹ́pọ́mọ̀ burúkú ni nígbà tí wọ́n ti pè mí mo ti jẹ́ kó mọ̀ pa àwọn ọmọ tó wà lọ́dọ̀ àwọn ọmọ olóríire ni àwọn ọmọ CAC Redeem Sẹ̀lẹ̀ àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ tó wà lọ́wọ́ mi nìyẹn àwọn ọmọ Four Square àwọn ọmọ Victory Life gbogbo àwọn ọmọ chọ́ọ̀chì tó wà lágbàáyé àwọn tó jọmọ gidi nínú wọn ọwọ́ mi ni wọ́n kún sí tó ti yẹ ń sìn kó ṣọ́ra ẹ o orí ẹ̀ ní òpé o. tó o bá ń bèèrè ọmọ mẹ́fà lọ́wọ́ mi tí bá kọ́ ọmọ mẹ́fà wà fún ẹ gbogbo wọn máa jẹ́ bí wọn wá wàásù fún ẹni. wọ́n fẹ́ mi ní kọ́tọ́ fẹ́ fún mi kó jẹ́ kí n máa lọ jà ní. Ẹ tún tẹ gbèrègbèrè débi. kí ni òtún wá ṣe lóòtẹ́ẹ̀lì kí ni òtún wá ṣe lóòtẹ́ẹ̀lì òtẹ́ẹ̀lì ọjọ́ sí tọ́mọkùnrin kan bẹ́ẹ̀ gbọ́dọ̀ pàtì. mo ti bu ẹnu mo ti bu ẹnu. Thank you. Ṣé iṣẹ́ ọ̀rọ̀ mi ẹ̀ ṣó wà nílẹ̀? Chief Onigo. Èmi. Ẹ̀yin mo pé ẹ̀yin rádà. Ẹ̀yin yáàdà ẹ̀yin yáàdà. Jọ. Ètò ti kú àbí ìtọ́ wà láàyè? Ètò ti kú lẹ́jọ́. Ètò ti kú lẹ́jọ́. Ẹ fi right face yín. Right báyìí. Ẹ fi jọ Yar'Adua. Ẹ wá fi left except face. Ẹ fi jọ Sàrò wíwá. Ó kú again. Mi wà mọ́ bó ṣe wá jẹ́ bí omi nǹkan mọ́rú lọ́ọ̀kì tẹ́ni tó fi wá jẹ́ pé irú àwọn èèyàn ńláńlá àwọn great people ó lẹ̀ ń jọ irùngbọ̀n yìí ẹ̀ tí wá fi jọ ti JKF Ọdúnjọ tó máa ń ṣe ìwé atọ́ka. Dead person. Èmi ò mi ò tiẹ̀ àmọ̀ kàn ti kú bẹ́ẹ̀ ṣe irun kù síwájú yẹn báyìí tẹ́sẹ̀ kùn yẹn báyìí Dávìdì lẹ́jọ́ nínú Bíbélì. Kí ìwé lẹ́gbàá? Dúpẹ́ ẹ̀rù bọ́ ṣe eré ìdìrín bí ìgbà tí Michael Jackson tó ṣe fídíò òkú nígbà yẹn mo ń pòwe fún wèrè kò yé àbúrò níláàrí ẹ̀ńtáyé ẹ̀ ti bàjẹ́ wọ́n ìgbégòsò yìí ìran máa sìn ní ìní kúrò bí ọmọ Dúpẹ́ yìí òun àti dírámà ní láyé yìí máa rí dìẹ́ǹdì tó ń ṣẹlẹ̀ bí bàárí wọ́n máa tó pariwo jáde mo fẹ́ rìn bí òkùnú èèyàn tó lọ yìí máa rìn bẹ́ẹ̀ mo fẹ́ lọ béèrè rúùmù tí ó wà lẹ́yìn lórí bóyá ní ìrọ̀rí àwọn òkùnú èèyàn. I know you fall for me and I know you run from me but I don't know your real and I don't need your favor. That lady that went inside I need the number of the room. What's the business with that? What's my? What's your business with that? Èyí ẹ̀ tí ẹ pé mo dẹ̀ wọ́n ètè pọ̀látẹ̀ kan fàdúrò kókókókó bí pé nǹkan ṣe mo rò pé èyí ẹ̀ ti dín ní bí bọ̀dàgà ni o dẹ̀ gbé pictures wájú kìíní ṣe bí ti tó tẹ́lu yẹ kó wà ń bẹ̀. I need to calm down. I'm not rushing lọ sí Russia now. Tí a ṣe kìíní kíákíá. You know what? Èmi máa ń ṣàwọn nǹkan mi so calm ni. As a matter of fact, èmi ò kí ń access èèyàn pẹ̀lú gbogbo nǹkan tẹ́ kó síra yìí. Ẹ máa kó gbogbo aṣọ yẹn, ẹ máa bọ́ sílẹ̀, máa wo bí singlet ń ṣe rí, máa wo bí boxers ń ṣe rí, máa wo ara yín gbogbo abíyá yín bó ṣe neat bó ṣe rí tónítóní. Ó kí n tó lè ní kọ̀kọ́ ṣe pẹ̀lú yín. Ó ní ìtìjà ṣe kìíní yìí ọmọ ìyá. Ẹ ní kí n bọ́ nǹkan, ẹ má sọ̀rọ̀ jù. Màá tẹ lọ́rùn, máa rí, máa tẹ lọ́rùn. Bẹ́tà. Ẹ ti fọ
disturb mi lórí o. Ẹ ti jẹ́ kó rí máa fọ́ mi, ṣé kí n máa lọ ni? Mo fẹ́ tilẹ̀kùn ni. Ẹ calm down, ẹ má tilẹ̀kùn yẹn. Ẹ wo ká tilẹ̀kùn gbà tá fẹ́ wọlé, ẹ fẹ́ tì mí. Èyí fẹ́ tilẹ̀kùn yẹn. Ẹ má fọwọ́ kan rárá tí ẹ bá ti fẹ́ kí n lọ. Mo ní mo fẹ́ mọ nǹkan tẹ wé, mo fẹ́ mọ nǹkan tẹ wọ̀n, kí lè mọ bí tí má ti bẹ̀rẹ̀. I'm a classy babe. Ẹni tó wá dẹ̀ fẹ́ bá classy baby tèmi tó fẹ́ bá jáde, ó ní láti wà neat. So màá fúnra mi tilẹ̀kùn yẹn tí a bá ti ṣetán. Ìyẹn mi pé tí n bá ti access yẹn tán. Wà fúnra rẹ̀ tì. Bẹ́ẹ̀ni. Wàhálà mi ìrírí eléyìí láyé mi. Mo ti tẹ́nu òwe mi ìrírí eléyìí. Ẹ bọ́lẹ̀. Ó kàn control mi ni. Ó control mi, ó yí mi. Mo ti dé mi máa kú sí. Ẹ̀kọ́ náà. Ẹ̀kọ́ láyé náà wá. Àníkẹ́ ọ̀pọ̀ tó ti dẹ́sì. Wọ́n ní sùúrù. Ẹ̀kọ́ fún mi ní. What's happening here? What are you doing? What are you trying to do? A rapist? Hey, go back! You say anything, tí bá blow bẹ̀yẹn. Mi ò ń ṣòlè náà, ó dẹ̀ point bọ́ sí mi. Kí ló máa ń ṣe èèyàn ọlọ́pàá náà? Ó sọ pé mo fẹ́ rọ̀pù, o ò tí ì investigate kò rí pé mo fẹ́ rè, ó ti nà bọ́ sí mi. Bẹ́ẹ̀ lọ ni, tó bá ní pé kẹ́ lọ invite èèyàn, ẹ máa sáré yọ̀bọ̀, hey, hands up, I will shoot you, happy no day. What is this? Ẹ má bọ́ ọlọ́pàá iṣẹ́ ọlọ́pàá jẹ. O tún sọ̀rọ̀, o tún lẹ́nu ọ̀rọ̀, tó bá sọ anything, máa fi ìbọn fọ́ kìíní burúkú ẹ̀. O fẹ́ dún bẹ́ẹ̀, ṣé o ní ìbọn tí mo nà sókè yìí, máa fi fọ́ orí ẹ̀. Get down! Get down! 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 O ti ẹ̀ lẹ̀. Yeah. No, that be film, abi? No. Kò ń ṣe film. I am Inspector Odunlade Adekola. Ayé wa ti bàjẹ́! Oh, of course, ó ti bàjẹ́. Ó ti bàjẹ́. Game over. Oh, mo like line yẹn. Game over. A ti ń wá ẹ tipẹ́. Oh, a ti ń wá ẹ tipẹ́. Oh, mo yà àwọn ọkùnrin tó ti sọdún lórí burúkú ni. Ilẹ̀ ti mọ bẹ́ẹ̀. Now move them. Move them. Bọ̀dá Saamu, kí ló ṣẹlẹ̀ náà? Òde mi náà, ó dà pé show me. What? Move them. Dobson! Esther, ṣé bẹ́ẹ̀ ṣe sọ náà ló ṣe rí? Exactly. Bá a ṣe sọ yẹn gangan náà ni. Very good. You see, inú mi dùn wípé ẹ̀yin cooperate pẹ̀lú wa because tírú àwọn hòtẹ́ẹ̀lì báyìí tó bá ń cooperate pẹ̀lú ọlọ́pàá a máa rí àwọn criminals mú. No problem. Bá a ṣe sọ yẹn gangan náà and I will get back to you. No problem, sir. No problem. Very good. Ẹ jọ̀ọ́, Mr. Yahadra, ẹ jọ̀ọ́, ẹ má bínú ẹ̀tọ́ tó lọ. Dobson, kí ló ṣẹlẹ̀? Sọ tún fẹ́ rèpù ẹni? Ẹ tó bá bí jáde wọn tó fẹ́ rèpù ẹ kó sọ fún mi. Kí ló fà ògbélé yìí? Wọ́n fọmọ ìṣẹ́yìn ni. Ọmọ ìlú làbẹ́ ẹ̀ tó ń ta. Ibi tó bá jẹ́ ìwò ló lè kiri abẹ́ èdè. Àdéhùn yín gbọ́dọ̀ jọ̀wọ́ kó tó dìpọ̀ tí abẹ́ ẹ̀ lẹ́ fún yín. Ó máa gbé yín wọlé kó ìgbé yín wọlé pọ́nrán yín á ti máa le. Àbí bẹ́ẹ̀ kọ́, àbúrò tèmi ní ohun tó bá lè ṣe gbogbo dọ̀mọ̀. Kí ló ṣàbúrò mi? Do you know him? Ẹ̀jẹ̀ mi ni bó ṣe wà yìí. Ọgọlọpàá, àjọ máa ń ṣiṣẹ́ yẹn mọ́ àwọn náà. Ẹ wò, mi ò mọ̀ rí rárá. Mi ìrírí ẹ̀pẹ́ sọ́tún ẹ̀rí kó jìnnà. Ọ̀nà ọ̀run méjì ni mi ò mọ̀ rí. Oh, no wonder. Ìgbà tí mo wọlé lẹ́ẹ̀kan, olé mi dàbí Yaradua, mo dàbí Saro wíwá. Lógo tẹ máa ń lò nìyẹn. Wàá fẹ́lẹ́ ìjófin my friend. Ẹ wo, mi ò kì í parọ́ ni bó ṣe rí gógó nìyẹn. Ẹ wo, ẹ tó bá parọ́ náà tó wà bí kò lójú ni. Ọlọ́run, ìbàdàn tó wá padà dé ìgógó, ó ní mo ṣẹ̀ṣẹ̀ rí pé ẹjọ́ iná bí ẹ̀sìnkú ẹ̀. Ẹjọ́ bàbá wa Áfíríkà, ẹ wò Nelson Mandela, ẹjọ́ wọn. Ìbàdàn wa rìn lọ́lẹ̀ kan, ẹ mọ̀, mo sọ. Ẹ̀yin lè máa gbọ̀bọ̀ tẹ́lẹ̀ dà yín gbọ́. Nígbà tẹ́ ẹ lọ, bẹ́ẹ̀ ni ẹ tún ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. Máa ẹ ò fẹ́ ṣe ẹ ṣe bí mẹ́rin já sí ìgbà tẹ́ ẹ lọ ni. What are you waiting for? Hey, Mr. Man, bye-bye. Mo tún ti pàdé báyìí. Àbúrò mi rè. Ọ̀sà ìkẹlẹ̀ wọ́n tẹ̀lé. Ọ̀sà mi ì mọ̀ ọdún o. Wọ́n kò ti wá kí mi bí báyìí ni. Ó mọ̀ mí rí. Ṣé wọ́n sọ fún mi pé ní ìfẹ́ ní 25,000 nínú owó yẹn ni? Àbúrò rẹ̀ burúkú jẹ́ ní dúpẹ́ jọ́ jèrè ní.
ọ̀gá dọ́tọ̀ ló mi ò gbẹ́rọ ó fún mi 25,000 25,000 tó dé fún mi ẹ̀ ó ní rísì olórí burúkú òde tó ti rí mi ọmú bàbá kan dé bàbá yẹn olórí fẹ́rẹ̀ bò òun lẹ́tà tí mo ṣe tẹ̀ bàbá iṣẹ́ burúkú tí wọ́n ṣe nìyẹn bàbá yẹn kedere bẹ́ẹ̀ ṣe fún bàbá yẹn ó rí kí gbìgbà yẹn níbí ìnàgì bàbá yẹn dẹ̀ ti bú mi rí ó lé mi ò láyé mo wá fọlá àpò sọ pé mi ò láyé yẹn mo á parọ́ mọ́ mo á ló ti rẹ́pù yìí lọ́tọ̀ bíbù mo ló ti rẹ́pù ọmọ ọdún kan rí ṣé máa rẹ́pù ọmọ ọdún kan mo ló ti rẹ́pù ọmọ mo lọ́mọ tó ń gbé jáde inú ẹ̀jẹ̀ mo ló ti rẹ́pù ẹ̀ rí èmi ò mọ̀ pé fẹ́ẹ̀kì ní àwọn ọlọ́pàá yẹn wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ sí mi lẹ́nu kódà aṣọ ti ya píṣù ẹ̀ dání ṣe ìhòòhò báyìí lọ́ mú arákùnrin yẹn débi tí a lọ ìyẹn desert tí wọ́n gbé lọ èmi wá gbọ́kadà tẹ̀lé wọn dé desert ó wá sọ pé òun máa dà sórí social media ojú ọ̀gá tí fẹ́ kó ń dà sórí chapter kó sọ 5 million yẹn wá náà máa sọ 2.5 ọwọ́ àfọ̀ ní 2.5 yẹn 2.5 yẹn ni mo á lọ bá ń lé fún mi máa ní pé ẹ̀tọ́ tèmi dà olúfẹ́ àfún mi ní 25,000 naira nínú ẹ̀ èmi ò mọ̀ pé wọ́n mọ̀ mọ́ arrange ní wọ́n àti àwọn ọlọ́pàá nínú I raise my case. As your lordship pleases èmi kọlẹ̀ lórí ọ̀rọ̀ mi tádájọ́ bá dé ti mí kọlẹ̀ lórí ọ̀rọ̀ èèyàn ẹ̀wọ̀n straight èmi kọlẹ̀ lórí ọ̀rọ̀ mi sà. Now from Koto Sonsin ó mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ ẹni yẹn torí pé ó ti ṣe ẹ rí irú ipò ń ta o irú ẹ máa ń wà ní court premises ẹ máa ń ṣe fake witness eléyìí ò dáa kí ló dé tó jẹ́ iṣẹ́ tí wọ́n wá yàn láàyò nìyẹn ṣé ọ̀ràn tí àtúbọ̀tán ni ṣé ọmọ ẹ̀pọ̀ ọ̀la kan ń bọ̀ ni ṣé ọmọ ẹ̀pọ̀ ọ̀run kan tún gbà lẹ́yìn ayé yìí ni mo máa pity ẹ o mo máa pity ẹ o torí pé tí Ọlọ́run bá fẹ́ ro irú àwọn iṣẹ́ tí gbogbo yín ṣe yìí ìyà tó máa fi yín jẹ á máa pọ̀ o wá rí i pé wọ́n gbé lọ desert ó tẹ̀lé wọn ṣé desert tó ń gbé lọ yẹn jẹ́ police station ni ó tún wá rí i pé wọ́n gbé desert yẹn ó lè lọ pé àwọn èèyàn wípé nǹkan tójú mi tó rèé o ò ṣe yẹn o ọgbọ́n orí mi ò débẹ̀ torí peanut èṣù gé mi létí jẹ ìgbà yẹn ni. máa 25,000 yẹn ṣé ò ti ná tán láti gbà yẹn. mo ti ná mo sanwó nọ́mbẹ̀ mo sanwó mi mo lè lẹ́ẹ̀kẹ́ ẹkùn ẹran tí n bá ti lówó bẹ́yẹn máa fi rẹ̀ ẹkùn ẹran ni màá ní kó sè sílẹ̀ ẹkùn ẹran dẹ̀ wọ́n já ẹran lọ. mo mọ̀ pé ọpọlọ ẹ̀ ò gbé yẹn ná àbọ̀ àbálọ̀rọ̀ ẹ̀ now ìwọ ẹni tó bá rí ẹ torí fine girl wọn ò ní mọ̀ pé ejò àkekèé ni ẹ ọkùnrin á rí á rò pé òun lóbìnrin á gbé wọnú room ẹ ya fọ́tò ẹ máa demand fowó tí ò bá wá rí owó yẹn or in some cases gan ẹ tí wàá mú owó yẹn ẹ máa béèrè léra tí ò bá wá rí ẹ eventually ẹ dá sí social media that is called blackmail. Kò sí nǹkan méjì wọ́n ń pè blackmail ni o. Àìmọye àwọn èèyàn dẹ̀ ní blackmail báyìí ló ti rán lọ́rùn àpàpàǹdodo. Ẹlòmíì ńgbà tẹ́ bá béèrè owó yẹn títí tó ti ta ọ̀nà tí ò sí nǹkan kan mọ́ tẹ́yìn dẹ̀ ṣe ń béèrè owó á wò pé kí ló kù jẹ́ kí n lọ bẹ́ẹ̀ sómi kí ló kù jẹ́ kí n pokùnso ẹ rí ẹ ti pa gbogbo generation kan torí wípé nígbà tí àwọn ọmọ tí wọ́n ẹni tó ti pokùnso táwọn tí wọ́n bá tún tẹ gúgù tí wọ́n tẹ̀ wọ́n á tún padà rí incident ńbẹ̀ pé àwọn bàbá wọn láyé ìgbà wọn kan lára àwọn ọmọ yẹn lè wà ní politics ẹ bà political career àwọn jẹ́ ṣẹ́yìn ò kí ń ronú ni ẹ kí ń ronú àtúbọ̀tán rárá ẹ believe pé dájọ́ wà máa fi ẹjọ́ òfin in case you don't know police station ní kọ́kọ́ ló ń wá ẹ̀ o
gbogbo Nàìjíríà ló ń wá ẹ̀ my dear. Yeah. Gbogbo police station tó wà country pátá ni wọ́n ń wẹ̀ àti irú àwọn tó ń ṣerú iṣẹ́ burúkú tó ń ṣe yìí. Well, kò sí problem. Èmi á make sure wípé ní station yìí àtẹ̀lé the court because we have evidences. Àtẹ̀lé the court. Àtàwọn tó ń ṣerú iṣẹ́ bíi tiẹ̀ báyìí. Dúpẹ́ tí gbókìtì àwọn fámìlì ẹ̀yọ́ lẹ́wọ̀n. Ọmọ ìtí star ni gbogbo ẹ̀wọ̀n. Lórí burúkú ẹ̀mọ́. Anyway, ó sì lè help ààrẹ báyìí. Sọ fún mi, ta ni àwọn bàbá àsàlẹ̀ yín gangan, particularly bàbá àsàlẹ̀ tiẹ̀? Olórí burúkú tó jókòó yìí ni bàbá àsàlẹ̀ mi, òun ló mú mi káàkiri. Mo dáhùn. Dúpẹ́ wò, mo fún ẹ lólórí burúkú yẹn, ó lè pè mí lólórí burúkú. Àmọ́ dáńsà kan tí wọ́n bí ẹ ní olórí burúkú lọ́mọ irú ọ̀rọ̀ wo ló sọ. Wò Dúpẹ́, ṣé kìí ṣe pé nǹkan míì ti pọpọlọ ẹ jẹ́? Ṣọ́ọ̀gbá di ìbọn mọ́ ẹ lórí àbòrí ń tẹ̀ ẹ́. Wọ́n ní ta ni bàbá àsàlẹ̀ tó ń tiẹ̀ lẹ́yìn náà béèrè Dúpẹ́. Èmi ló nawọ́ sí, ta ló béèrè, ta ló nawọ́ sí. Bàbá àsàlẹ̀ ni mo fẹ́ parọ́ mọ́ yín. Dúpẹ́ ti parí. Ẹ̀gbọ́n pè mí mọ́, mo ti kú. Mo ti kú. Ẹyẹ kan pè mí wò. Mr. Man, stand up. Ìgúnnukọ́ ọlọ́pàá mi bẹ̀rù bọ́wọ́ ẹ̀ mọ́ tó bá ti yìnbọn fún mi lábẹ́ yìnbọn fún mi níbi tó bá kú olórí burúkú yìí ti pa mí olórí ni bàbá ṣẹlẹ̀ o. Stand up. Má wò má wò yé má yẹ má. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má gara wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé owó